Aláròyé máa wí o. Ó gbẹnu tán, àwọn Boko Haram rẹpẹtẹ bómi lọ ní Sokoto. Ó kéré tán, àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram tí wọ́n ń pààyàn káàkiri orílẹ̀-èdè yìí tí iye wọn jẹ́ 150 ni wọ́n ti bómi lọ nínú ìjàmbá ọkọ̀ ojú omi kan tó wáyé lágbègbè Sabongida nípínlẹ̀ Sokoto láìpẹ́ yìí. Aláròyé gbọ́ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 21 oṣù kẹta ọdún yìí lásìkò táwọn afurasí ọ̀daràn náà fẹ́ kọjá láti ìlú kan sí òdì kejì níbi tí wọ́n tún ti fẹ́ lọ ṣòro bí agbọ́n fáwọn aráàlú náà. Láàrin agbami ńlá tí wọ́n wà ní ọkọ̀ ojú omi tó ń gbé wọn lọ ti bẹ̀rẹ̀ sí rì kí wọ́n sì tó mọ ohun tó ń ṣẹlẹ̀. Ọkọ̀ ojú omi náà ti dojú dé pátápátá tí àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram ọ̀hún sì bómi lọ ráú. Ohun tó jẹ́ kí ọ̀rọ̀ náà ya àwọn èèyàn tí wọ́n gbọ́ lẹ́nu ni pé ọ̀pọ̀ nínú àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram tí wọ́n wà nínú ọkọ̀ ojú omi ọ̀hún ni wọn kò lè lúwẹ̀ẹ́, bẹ́ẹ̀ ni wọn ò sì mọ̀wẹ̀ rárá, èyí tí kò fún wọn ní àǹfààní láti jáde nínú omi náà láàyè. Ṣe ni wọ́n kàn ń ṣe bàlàbàlà lásìkò tí ọkọ̀ ojú omi náà dojú dé láàrin agbami ńlá ọ̀hún. Pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ yìí, àwọn aráàlú tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn ti ní ìfàsẹ́yìn ńlá gbáà ló máa jẹ́ fáwọn ẹgbẹ́ Boko Haram náà, nítorí pé ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n bómi lọ yìí ni wọ́n jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ náà tí wọ́n sì ń kópa pàtàkì nínú ìwà láabi tí wọ́n ń hù láàrin ìlú. Pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ yìí, àwọn aráàlú tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn ti ní ìfàsẹ́yìn ńlá gbáà ló máa jẹ́ fáwọn ẹgbẹ́ Boko Haram náà, nítorí pé ọ̀pọ̀ nínú àwọn tó bómi lọ yìí ni wọ́n jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ náà tí wọ́n sì ń kópa pàtàkì nínú ìwà láabi tí wọ́n ń hù láàrin ìlú. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún Aláròyé. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.